Saheed Shittu lọ arrange àwọn ọlọ́pàá láti Òṣogbo zone 11 pé kán wá gbé bàbá Akeugbagold ní iwájú zone 2 tóun náà fẹ́ ní ara ẹ̀dẹ̀ sọ I have the video. wọ́n mà tún ti arrest Saheed Shittu o. Kí ló ṣẹlẹ̀? Kí ló fà á? Báwo ló ṣe jẹ́? Kódà wọ́n ní Saheed Shittu ti fẹnu ara ẹ̀ sọ pé òun lòun rán àwọn ọlọ́pàá láti lọ mú àáfàá Akeugbagold látàrí gbogbo ohun tó ṣẹlẹ̀ ní àgọ́ ọlọ́pàá. Àáfàá Ọ̀kanlọ́mọ ti wá sọ àwọn ọ̀rọ̀ yìí o. Ibo lọ̀rọ̀ yìí máa padà já sí? Àáfàá yìí ṣàlàyé, ìyẹn àáfàá Ọ̀kanlọ́mọ ó ṣàlàyé ohun tí Saheed Shittu sọ nípa bí ó ṣe sọ pé òun ń gbógun ti àwọn àáfàá onírìtúà. Wípé bóun dẹ̀ ṣe wá ń gbógun ti àwọn àáfàá onírìtúà yẹn pé àwọn àáfàá mẹ́wàá kan náà wà tí wọ́n wá ń gbógun ti òun náà. Àáfàá Ọ̀kanlọ́mọ wọ́n dárúkọ àwọn 5 nínú 10 tí àáfàá Saheed Shittu sọ yìí. Nínú àwọn 5 yìí bàbá Akeugbagold wà nínú wọn. Báwo ni gbogbo ọ̀rọ̀ yìí ṣe jẹ́? Àwọn orúkọ 5 yìí náà ni àáfàá Ọ̀kanlọ́mọ sọ pé àwọn máa dárúkọ. Gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ nínú fọ́nrán tí mò ń mú bọ̀ wá fún yín. Welcome to DIGINAIJA. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ ohun tó ṣẹlẹ̀ tí wọ́n tún fi arrest Saheed Shittu. Ibo lọ̀rọ̀ yìí ń lọ? Ìgbà wo làlàáfíà máa tó wà láàárín àwọn àáfàá nínú ẹ̀sìn Mùsùlùmí? Lórí bàbá Akeugbagold tó wá búlì, ó pè wọ́n ní 419 oníjìbìtì, ó pè wọ́n ní rituals. Bàbá dẹ̀ ṣe pọ́n competition, a submit ẹ̀ sí zone 2. Submit ẹ̀ sí zone 2. Lẹ́yìn ìgbà tá a submit ẹ̀ sí zone 2, wọ́n invite Saheed ní on the 14th of December 2023. Saheed lè yọjú sí wọn ní zone 2. But later, àwọn ọlọ́pàá wọ́n fún ní bail without ẹni tó jẹ́ complainant's permission. Àwọn lè gba permission without láti pé complainant sí rí. Ọjọ́ tí bẹ́ẹ̀ náà wọ́n fún bail. Wọ́n dẹ̀ ní kó padà wá. But to our surprise, ọjọ́ tó ní kó padà wá. Àáfàá Ọ̀kanlọ́mọ ni wọ́n ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ láàárín àáfàá Akeugbagold àti Saheed Shittu ní iwájú zone 2 tóun náà fẹ́ ní ara ẹ̀dẹ̀ sọ I have the video. But torí pé mi ò fẹ́ kó pẹ́ mi fídíò ìpẹ́ mi lè fẹ́ play fídíò. Ipe òun lòun rán àwọn ọlọ́pàá wá láti zone 11 kó wá gbé bàbá Akeugbagold. Along the line, àwọn tó yẹ kó bá wa dá sí, wọ́n bá wa dá sí. And we thank God pé gbogbo ìgbìyànjú wọn láti gbé bàbá Akeugbagold ó padà já sásán. After that, ọjọ́ tó ní kó wá sí station ní zone 11 kò wá. Wọ́n invite ẹni tó jẹ́ ṣọtí ẹ̀ ìyẹn Amiru Ajala. Amiru Ajala wá, ṣùgbọ́n instead kan fi gbé lọ sí court kó yẹ kí a máa proceed. Wọ́n ṣáà sọ fún wa pé wọ́n ti wá fún investigation lórí kéèsì yẹn látàbújá. Getting to know wípé Saheed Shittu ló lọ counter petition yẹn ní Àbújá. Wípé petition tí wọ́n kọ against òun wọ́n parọ́ mọ́ òun ni o. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọlọ́pàá wa Nàìjíríà gbogbo wọn náà kọ́ lálábùrú. Wàláì gbogbo àwọn ọlọ́pàá Nàìjíríà kọ́ lálábùrú o. Bó tiẹ̀ já sí wípé mo gbọ́ news kan wípé wọ́n rate Nigeria police all over the world the most corrupt police in the world. Wọ́n sọ bẹ́ẹ̀ mo gbọ́ ni o. But èmi ò believe pé gbogbo Nàìjíríà lálábùrú. Àáfàá Ọ̀kanlọ́mọ ni wọ́n ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ láàárín àáfàá Akeugbagold àti Saheed Shittu. Bó tiẹ̀ já sí pé àwọn aláburú pọ̀ ń bẹ o. Àní kò dẹ̀ sí professional tí ò sí aláburú. Ó wà nínú doctor, ó wà nínú lawyer, ó wà nínú àwọn aláàfáà. Àwọn aláburú pọ̀ nínú àwọn aláàfáà. Àwọn àfáà kan ni aláburú náà fi ń fojú aláburú gbogbo àwọn àfáà. Bọ̀ kò sí ní tó burú tẹ́ pé àwọn tó bá jẹ́ aláburú yẹn ká wá yọ kọ̀ǹda kó nínú rẹ̀ sí. Àwọn tó bá jẹ́ aláburú yẹn ká fi wọ́n gbà wípé àwọn aláburú àfáà lélẹ́yìí o, àwọn aláburú ọlọ́pàá lélẹ́yìí o, àwọn aláburú lọ́yà lélẹ́, kò sí ní tó burú jù ń bẹ̀. So that gbogbo àwọn ọlọ́pàá Nàìjíríà kọ́ láláburú. Now nígbà tí wọ́n ní pé wọ́n ti send signal látàbújá
lórí kéèsì yẹn pé kí wọ́n ti pẹ́ǹdì ẹ̀ ipò wọn fẹ́ investigate kéèsì yẹn lórí pé ṣé lóòótọ́ ni pé wọ́n parọ́ mọ́ àbí wọn ò parọ́ mọ́. Alhamdulilayi, olóòótọ́ ò kún bẹ̀rù, onírọ́ ló máa ń sáré kiri. Àwa ò bẹ̀rù, a dúró lórí òdodo wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ibikíbi tí wọ́n bá máa gbé lọ ẹjọ́ la máa rò, ẹ̀rí dẹ̀ la máa fi proof ẹ̀. Kò sẹ́ẹ̀rí, kò sọ̀rọ̀, oníkálùkù máa kó ẹ̀rí ẹ̀ jáde ni, oníkálùkù máa kó ẹ̀rí ẹ̀ jáde ni. But alhamdulilayi pé a padà lọ sí Àbújá gẹ́gẹ́ bá ṣe gbọ́, a dẹ̀ rí àwọn ọ̀gá wa, ọ̀gá ọlọ́pàá pátápátá mi fẹ́ dárúkọ l'Àbújá, wọ́n dẹ̀ bá wa interview sọ̀rọ̀ yìí. The first time tí bàbá Akeugbagold kọ́kọ́ lọ, àwọn Saheed náà ti lọ sí Àbújá àti Àmùdá Yusufu, wọ́n jọ lọ ni. Wọ́n dẹ̀ lọ parọ́ sínú petition l'Àbújá wípé àwọn tí àwọn ń gbógun ti o nílẹ̀ Yorùbá o, àwọn àfà oní rituals àtàwọn àfà oní jìbìtì ní òun ń gbógun tì kó tó di wípé àwọn kan wọ́n bẹ̀rẹ̀ sí ní tákò òun. Ó wá dárúkọ àwa mẹ́wàá kan pé àwa là ń tákò òun lórí social media tó lóun ń gbógun ti àfà oní jìbìtì. For your information, jẹ́ ìṣòótọ́ ọ̀rọ̀ fún ìwọ àfà tí wọ́n ń lérò wípé Saheed o kò tí tó pín pẹ̀lú ọwọ́ Saheed o kò bá àwọ̀ jà o ó ti wá bẹ̀bẹ̀ o, jẹ́ ìṣòótọ́ ọ̀rọ̀ fún ẹ, orúkọ ẹ wà ní orúkọ tí Saheed kọ sí Àbújá o. Ó dá orúkọ àwa mẹ́wàá wípé wọ́n ń tákò òun nítorí pé òun ń gbógun tàwọn rituals. Ṣùgbọ́n náà mẹ́wàá yẹn jẹ́ kí n dárúkọ márùn fún yín bẹ̀, kí n fi márùn yòókù kí n fi pamọ́. Ó dárúkọ bàbá Akeugbagold, ó dárúkọ èmi, ó dárúkọ bàbá alágbára omi, ó dárúkọ àfọ oníkùránì, ó dẹ̀ dárúkọ Stars Jamiu Adégúnwà. Ẹ jẹ́ n dárúkọ márùn yẹn, yín márùn tó kọ ẹ jẹ́ kí n fi orúkọ yẹn pamọ́. Okay, àwọn ọlọ́pàá dẹ̀ ní kí bàbá náà wá defend ọ̀rọ̀ yẹn, ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? We thank God pé olódodo ti wà ní ọlọ́pàá Nàìjíríà. Bàbá dẹ̀ defend gbogbo ọ̀rọ̀ yẹn lọ́tọ̀ọ̀tọ̀ wípé èyí tó sọ ń bí irọ́ ni, èyí tó sọ ń bí irọ́ ni, èyí tó sọ ń bí irọ́ ni. Bàbá dẹ̀ clear gbogbo ọ̀rọ̀ yẹn. But alhamdulilayi, wọ́n padà ní kí wọ́n padà wá. That was 2 days ago, ọjọ́ Tuesday. tó òun náà nìyẹn o, kí lè ròyìn ẹ̀yin èèyàn wa, ìgbà wo ni àlàáfíà máa tó dé sínú ẹ̀sìn Islam pàápàá láàrin àwọn àáfàá ńláńláńláńlá pẹ̀lú ohun tó ní ṣe pẹ̀lú Saheed Shittu? Ẹ drop comment yín, ẹ remember láti like, share and follow us. Thanks for watching.